Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu. Ara àwọn àdúrà tí àwọn àbíyamọ máa ń gbà ni wípé kí Ọlọ́run jẹ́ kí ìṣe ayọ̀ àwọn ọmọ àwọn kí ó ṣojú wọn, kí wọ́n sì jẹ́ wọn ọmọ pẹ̀lú. Òun ni àdúrà tí gbogbo àbíyamọ máa ń gbà o. Orí ẹ̀rọ ayélujára ó ti di ààyè tí àwọn ará ìlú tí wọ́n ti ń gbà fi máa kí ẹnìkan tó jẹ́ ìlú mọ̀ọ́ká tí gbogbo ènìyàn mọ̀, ìyún Alhaji Musiliu Akinsanya tí gbogbo ènìyàn mọ̀ sí MC Oluomo, bí ó ṣe sin ìkànnà àwọn ọmọ rẹ̀ tó jẹ́ obìnrin lọ sí ilé ọkọ. Kódà ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ ládéládé lọ́balọ́ba ni wọ́n péjọ síbẹ̀ o. Ọláìyá Igwe wà lára àwọn tí wọ́n lọ sí ibi ayẹyẹ ọ̀hún náà. Alhaji Wasiu Alabi Pasuma, ìlúmọ̀ọ́ká eléré orí ìtàgé Fausat Balogun tí gbogbo ayé mọ̀ sí Madam Sajẹ, Dayo Amusa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni wọ́n wà níbi ayẹyẹ ọ̀hún láti fi ìjòkó yẹ́ ẹ sí o. Ẹ wo ìròyìn kò tó àmójúbà. Ẹ wo itú ti MC Oluomo pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n jọ pa nínú fọ́nrán tí a fi sílẹ̀ fún yín kí ẹ wò yìí kẹ́bà lè gbádùn bó ṣe lọ ní ọjọ́ tí MC Musiliu tí ó ṣe ìyàwó fún ọmọ rẹ̀ obìnrin. Owutu rédíò Owutu àti pé Owutu TV FM ṣáà máa ń sùn yẹ ká jáde lọ Owutu FM. God bless you.